ẹ jẹ́ máa kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní ǹjẹ́ látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì aláyọ̀ ìkànnì Arólé bàbá 1010 TV2 ìkànnì tó ṣe bẹ́ẹ̀ tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbàwé bọ̀ látàrí ìròyìn ajá balẹ̀ etí Elédùmarè tó fi jíǹkí wa lórí ìkànnì aláyọ̀ tẹ̀ wá yìí mo máa ń sọ wípé Elédùmarè ló kàn mọ́mọ́ tó sì dìídì dírẹ́ wà fákùkọ tiwa mímọ̀ ṣe tàwa náà sì kọ́ bí ẹ bá ṣe fẹ́ tẹ́yìn tẹ́jọ́ lólùfẹ́ wa náà fi hàn sí wa torí bá ṣe ń jù sílẹ̀ báyìí ẹ̀yin lẹ́ ń gún wa ní kẹ́sẹ́ tá a fi ń ṣèmí lọ́tùnlọ́tùn a kì í pé ẹ̀kọ́ àdúrótì orúkọ níròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ìròyìn fún ti àsìkò yìí rèé ẹ jẹ́ àwọn kókó tí ń bẹ́ẹ̀ ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. ṣé Yorùbá ní òkú là ń parọ́ mọ́ ẹnìkan kì í parọ́ mọ́ láàyè bí a bá wa parọ́ mọ́ láàyè tí kò fọhùn á jẹ́ pé òdodo ọ̀rọ̀ òun náà là ń sọnù èyí ló sì fà á tí àjọ NNPC ṣe pé Olúṣẹ́gun Ọbásanjọ́ ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà wá sí ẹbu ìfọpo ti ìlú Port Harcourt àti Warri lẹ́yìn tí bàbá náà sọ pé ẹ̀bùn náà ṣiṣẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. ẹ wo Tinubu ń ṣiṣẹ́ takuntakun láti mọ̀pin bá ebi ọ̀pàgbà àfọwọ́mẹ́kẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà Orji Kalu ló sọ èyí di mímọ̀. kí ló ń gbé tó ń gbìn ṣé orí bírò pupa ọwọ́ rẹ tó ń gbé tó ń ṣe kàrámọ̀lé lórí yìí ọdún 14 sẹ́yìn ni mo ti ń lò ó tí mo sì ti ń lò lọ́wọ́ títí dàsìkò yìí Wike ló fún Fubara lésì ọ̀rọ̀ bẹ́ẹ̀. arábìnrin kan rèé tó fún ọkọ rẹ̀ lọ́rùn pa lẹ́yìn tó tún jẹun orógùn mọ́ lágbárí tán ní ìpínlẹ̀ Niger látàrí pé ní ọkọ òun kò fẹ́ràn òun dáadáa bíi ti tẹ́lẹ̀ mọ́. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kánò ti tẹ bàbá arúgbó kan èyí tó máa ń lo oògùn abẹnugọ̀ngọ̀ láti fi báwọn ọ̀dọ́ langba sọ̀rọ̀ kí wọ́n lọ rèé jí ọmọ gbé èyí tí wọ́n lo ojú àwọn ọmọ kéékèèké láti fi ṣe ètùtù ní ìpínlẹ̀ Kánò. ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí wọ́n ní òkú ni à ń parọ́ mọ́ ẹnìkan kì í parọ́ mọ́ láyè tá a bá ti wá parọ́ mọ́ láyè tí ò jáni níyàn ní í ṣe lọ̀rọ̀ náà ti dòdòdò èyí ló sì fà á tí àjọ NNPC tí wọ́n fi ránṣẹ́ pé ẹni tó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ wípé kó wá ṣe àyẹ̀wò sí ẹbu ìfọpo tí ń bẹ ní Port Harcourt àti èyí tí ń bẹ ní ìlú Warri lẹ́yìn tí Olúṣẹ́gun Ọbásanjọ́ tó fẹ̀sùn kan àjọ NNPC pé níṣe ni wọ́n ṣe owó tí wọ́n ná sórí ilé ẹbu ìfọpo ọ̀hún báṣubàṣu láti ẹnu ẹni tó jẹ́ alukoro fún àjọ ọ̀hún èyún látẹnu ẹni tó jẹ́ alukoro àjọ Nigeria National Petroleum Company Limited èyún arákùnrin Olúfẹ́mi Sọ́nẹ́yẹ tó fi ìròyìn náà léde ó sọ di mímọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tí Olúṣẹ́gun Ọbásanjọ́ èyí tí wọ́n sọ lásìkò tí wọ́n ní ìtàkùrọ̀sọ lórí móhùnmáwòrán Channel nípa ibi tí Olúṣẹ́gun Ọbásanjọ́ ti sọ di mímọ̀ wípé lórí ẹbu ìfọpo ti Port Harcourt ó ní àjọ NNPC ló ń gbọ́ wípé wọ́n gbọ́ owó tó jẹ́ $2 billion láti fi tún ẹbu ìfọpo náà ṣe ó ní láìpẹ́ yìí níṣe ni iléeṣẹ́ Dangote ìyún àwọn náà gbìyànjú láti fún àjọ NNPC ní owó tó jẹ́ $750 million láti fi lè jẹ́ kí iléeṣẹ́ ẹbu ìfọpo ti Warri kó máa já lọ geere dáadáa àti bó ṣe tọ́ àti bó ṣe yẹ ṣùgbọ́n tán ní níṣe ní àjọ ọ̀hún ló dówó náà padà ṣùgbọ́n tán ní iléeṣẹ́ ẹbu ìfọpo méjèèjì ó ti dẹnu kọlẹ̀ tí wọ́n sì ṣiṣẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ èló wa ní kí Olúfẹ́mi Sọ́nẹ́yẹ wá fèsì padà sí Olúṣẹ́gun Ọbásanjọ́ wípé bàbá ẹ kú àgbà ẹ sì kú wòye sí Elédùmarè yóò kú lọ́ra ẹ̀mí yín fún wa ṣùgbọ́n gbogbo èyí tẹ́ ẹ sọ yìí ó kù díẹ̀ káàtó àti pé irọ́ funfun báláwo ni fún ìdí èyí à ń kọ lẹ́tà ìta gbangba sí Olúṣẹ́gun Ọbásanjọ́ láti ṣe àyẹ̀wò láti wá ṣe àbẹ̀wò sí ẹbu ìfọpo ti Port Harcourt àti ti Warri kí bàbá náà lè rí ẹ̀rí máa jẹ́ mi sọ pé iṣẹ́ ń lọ ní pẹrẹwu ní ibi ẹbu ìfọpo ọ̀hún gẹ́gẹ́ bí Olúfẹ́mi Sọ́nẹ́yẹ bó ti sọ èyí di mímọ̀. ẹ wo Tinubu ń ṣiṣẹ́ takuntakun láti mọ̀pin bá ebi ọ̀pàgbà fọwọ́mẹ́kẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà Orji Kalu ló sọ èyí di mímọ̀. ẹni tó ti fi ìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Abia tẹ́lẹ̀ yín sẹ́nitọ́ Orji Kalu òun ló ti sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ní
Ekoli ìjọba ìbílẹ̀ Ẹ̀dá ní ìpínlẹ̀ Ìbòyí lásìkò tó ṣe àbẹ̀wò sí ẹni tó jẹ́ alága inú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ náà èyún Stanley Okoro Emega ó ní ó fi ìròyìn náà léde gẹ́gẹ́ bí Ọ̀jíkàlù bó ṣe sọ di mímọ̀ ó ní ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé láti tún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà sọ bí ẹni sọgbà àti kí ebi ọ̀pàgbà fọmẹ́kẹ́ kó lè máa gbénu ìgbẹ́wò wábìrán ó ní ìgbésẹ̀ tó máa jẹ́ ètò láàmìlaka tó sì jẹ́ ìgbésẹ̀ akínni ó ní bó bá jẹ́ òǹgà ló ń jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà òun ò ní agbára àti ìgboyà láti lè gbèrú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n nítorí ó kàn sọ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní kí wọ́n ṣe sùúrù pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí ìgbésẹ̀ tó ń gbé yìí ó ní gbogbo ẹ̀ ló sì ń padà bọ̀ wá sèso rere láìpẹ́ yìí ó ní fún ìdí èyí ẹ jẹ́ ká sì ní àtìlẹ́yìn àti àdúrà tó gbọ̀ngbọ̀n fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu torí pé gbogbo àlàkalẹ̀ ètò rẹ̀ ó ní yóò padà sèso rere láìpẹ́ yìí ẹni tó jẹ́ Ọ̀jíkàlù yìí wọ́n ní ìgbàgbọ́ wà wípé ó ṣe gómìnà ìpínlẹ̀ Abia lọ́dún 1999 sí ọdún 2007 nígbà tí arákùnrin Stanley Okoro Emega tó jẹ́ ọ̀sọ́mọgbé rẹ̀ lásìkò tó ń ṣe gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún nígbà tí ó wá fẹ́ máa lu Okoro Emega ní ọgọ ẹnu ó sọ dímọ̀ wípé mo ti ṣe ìlérí wípé tó bá ti di ọdọọdún báyìí táwọn wọnú ọdún tuntun ní máa ṣe àbẹ̀wò sí ọ láti máa ṣe àyẹ̀wò àlàáfíà rẹ bẹ́ẹ̀ mi wá bá sì ti ń bẹ lókè pẹ̀. Kí ló gbé tó ń gbin ṣé orí bírò pupa ọwọ́ rẹ tó ń sọ ọ́ di nǹkan míì ọdún 14 sẹ́yìn ó ní mo ti ń lò ó Wike ló fún Fubara lésì bẹ́ẹ̀. Ẹni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ olúùlú ilẹ̀ yìí ti ń ṣe Àbújá eyín Nyesom Wike ló ti fi èsì padà sí gómìnà ìpínlẹ̀ Rivers eyín Siminalayi Fubara lẹ́ni tí ó sọ di mímọ̀ látẹnu ẹni tó jẹ́ alukoro rẹ̀ eyín Lérè Ọláyínká nígbà tí ó ń fún Fubara lésì ọ̀rọ̀ èyí tó sọ ní ilé ìjọsìn St Paul Anglican Ọ̀pọ̀bọ̀ ní ìjọba ìbílẹ̀ Ọ̀pọ̀bọ̀ Nkoro ní ìpínlẹ̀ ọ̀hún ibẹ̀ ó ní Fubara ti sọ di mímọ̀ wípé ẹni tó bá fẹ́ dà mí láàmú nínú ètò ìṣèjọba mi àbẹ́ni tó bá fẹ́ gbógun tì mí ẹ wo bírò púpọ̀ ọwọ́ mi red pen lédè léyìnbó ó sì ń bẹ nílẹ̀ ó kún fọ́fọ́ tó sì ń ṣiṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe tó àti bó ṣe yẹ nígbà tí Wike yóò máa fèsì ó ní kí ló ń gbìn àbí lẹ́sù jẹ gómìnà ètí pé ọdún 2 lórí àléfà kí wá ní kí àwa tá ti ń gbé bírò pupa náà káàkiri láti bí ọdún 14 sẹ́yìn kí ni ká ṣe tó sì tún wà lọ́wọ́ wa báyìí ó ní wò ó lo agbára rẹ níwọ̀nba o torí wípé ó sì wà lábẹ́ òfin ìwọ gómìnà lásánlásán tí ààrẹ sì ń bẹ ní orí rẹ kí ni tó wá ń gbé tó fi ń gbìn tó fi ń sọ̀rọ̀ bí kò ṣe tọ́ àti bí kò ṣe yẹ dẹ́ẹ̀dẹ́ mìràwọ́ ègùn ló sì sọ bẹ́ẹ̀. Arábìnrin kan rèé tó fún ọkọ rẹ̀ lọ́rùn pa lẹ́yìn tó tún jẹun ní kùmọ̀ lágbárí tán ó sọ dímọ̀ wípé ńṣe ni ọkọ náà kò fi ìfẹ́ hàn sí òun bó ṣe tọ́ àti bó ṣe yẹ mọ́. Arábìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Fatima Nduzuma ní ìpínlẹ̀ Niger ó ní ọwọ́ àwọn agbófinró ti tẹ̀ báyìí lẹ́ni tí wọ́n sọ di mímọ̀ wípé ó ń gbé ní agbègbè Láfíyàgì Nwafu ìjọba ìbílẹ̀ Katsina ní ìpínlẹ̀ Niger ọ̀hún nínú àlàyé tí alukoro Wàsíù Abíọ́dún tí ń ṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún èyí tó ṣe oníṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ 29 inú oṣù kejìlá ọdún 2024 tá a lò sẹ́yìn yìí lẹ́ni tí wọ́n sọ di mọ̀ wípé ó ṣekú pa ọkọ rẹ̀ èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Bàbá Aliyu. Ǹjẹ́ bò ní ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ nígbà tí wọ́n sọ di mọ̀ wípé Fatima ọ̀hún ló ti kọ́kọ́ lọ́kọ níbì kan tẹ́lẹ̀ rí tó bímọ kan síbẹ̀ kó tó wá di wípé ó fẹ́ Bàbá Aliyu láti bí ọdún 3 sẹ́yìn tí kò sì tí ì bímọ kankan lásìkò tí Bàbá Aliyu yìí tó fẹ́ ṣe ìkómọjáde fún ìyàwó kejì tí ń bẹ ní ọ̀dẹ rẹ̀ ó ní wọ́n sọ di mọ̀ pé Fatima ó lọ ṣe bẹ́ẹ̀ fún lọ́rùn pamọ́júmọ́ tó jẹ́ ní orógùn lọ́rùn àti ní apá tó sì fi síkáàfù orí rẹ̀ tó fi fún ní ọrùn tó wá ṣe rúburúbu sí inú ẹní kan èyí tí wọ́n ní ó wọ́ lọ sí etí igbó tí wọ́n sì wá arákùnrin náà fún odidi ọjọ́ 7 gbáko tí wọn kò rí ìgbà tán bí Fatima Nduzuma léèrè ó náà ò mọ kankan nípa ìrìn àjò arákùnrin ọ̀hún o
nígbàtí ọ̀rọ̀ wá di yánpọnyánrin ó ní Fatima Nduzuma ló tó wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ wípé lóòótọ́ àti lódodo òun ló ń ṣekú pa arákùnrin tó jẹ́ ọkọ òun ní tó sì fà ní wípé ìyàwó òun ló fẹ́ràn kò fẹ́ràn òun mọ́ èyí ló sì fà á tóun náà fi ṣe bẹ́ẹ̀ tóun fi gba ẹ̀mí ní ẹnu rẹ̀. Alukoro Wàsíù Abíọ́dún olótiwà látìmọ́lé báyìí tí ń ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀sùn ìpànìyàn tó fi kàn án táwọn sì gbé lọ sí ilé ẹjọ́ láìpẹ́ yìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kánò ti tẹ bàbá arúgbó èyí tó máa ń fi oògùn abẹnugọ̀ngọ̀ báwọn ọ̀dọ́langba sọ̀rọ̀ láti lọ rèé jí ọmọ gbé tí wọ́n sì máa ń fi àwọn ọmọ náà tán máa ń yọ ẹ̀yà ara wọn láti fi ṣe ètùtù. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti Bombayi ní ìpínlẹ̀ Kánò ó ní wọ́n ti fi páńpẹ́ òfin mú arákùnrin bàbá arúgbó kan ètí wọ́n pe orúkọ rẹ̀ ní Malam Yaya tó ń gbé ní agbègbè Òtòrò ní ìpínlẹ̀ Kánò ọ̀hún nígbà tí wọ́n ṣe ní àlàyé arákùnrin kan tó jẹ́ ọ̀dọ́langba tí orúkọ tẹ̀ ń jẹ́ Kábírù Sani òun ló ké gbàjarè síta lẹ́yìn tí àwọn agbófinró tán tọpinpin rẹ̀ tán ó mú wọn lọ sí ọ̀dọ̀ Malam Yaya ní Òtòrò yìí níbi tó ti sọ di mímọ̀ wípé ntí òun bá lọ sí ọ̀dọ̀ bàbá náà ní ọjọ́ náà lọ́hùn ó ní wípé òun fẹ́ ní ìtẹ̀síwájú ní ẹnu iṣẹ́ òun ó ní bàbá òun ló ṣe ìlérí pé òun yóò fún ní iṣẹ́ kan èyí tí yóò fi rí owó tó jẹ́ mílíọ̀nù kan náírà ó ní ṣùgbọ́n kó tó di wípé ó yóò gba irú iṣẹ́ yìí a nílò láti lọ rè jí àwọn ọmọ ìkókó nínú èyí tí wọn yóò yọ ojú àwọn ọmọ náà láti fi ṣe ètùtù èyí tí wọ́n fẹ́ ṣe fún arákùnrin tí wọ́n pè ní ọmọ ogun ilẹ̀ yìí kan tán ni ó fẹ́ fi ṣe àfẹ́ẹ̀rí tó bá ti wà ní ojú ogun ó ní bàbá yìí olófún ní omi kan wípé kò mú tó sì lò fún ọjọ́ mẹ́ta pẹ̀lú ẹ̀yọ abẹ́ òun tá a mọ̀ sí ìtọ̀ rẹ̀ níbi ọjọ́ mẹ́ta gbáko ó ní lẹ́yìn tó ń ṣe èyí tán ló ń kó mọ́ nǹkan kan mọ́ o àfi kí bàbá náà kó pálàṣẹ fún òun pé kóun lọ rè jí àwọn ọmọ gbé ó ní ẹ̀rí ọkàn àti ìbẹ̀rù kò jẹ́ kóun lè dá iṣẹ́ náà ṣe ó ní ṣùgbọ́n tó mọ̀ ní pé ọpọlọ òun ò sí pẹ̀lú òun mọ́ torí pé bàbá náà ti fi oògùn àti nǹkan kan ó ti pòpọ̀ tó ti fi bá òun sọ̀rọ̀ báyìí ló ṣe wá ké gbàjarè síta wípé ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ẹ mú mi lọ sọ́dọ̀ Malam Yaya kó dá ọpọlọ mi padà torí wípé ẹ̀rí ọkàn ó ń jẹ́ mi lórí àwọn ọmọ tí wọ́n ní kí n lọ rèé jígbé yìí pẹ̀lú bọ́n ṣe gbìyànjú láti gbé ọmọ ọdún 8 kan tó jẹ́ ọmọ olùgbé agbègbè rẹ̀ lọ sí ọ̀dọ̀ bàbá òun ṣùgbọ́n tẹ́rí ọkàn jẹ́ kó lè ṣe bẹ́ẹ̀ báyìí ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún náà ṣe wá fi páńpẹ́ òfin mú bàbá arúgbó náà nínú ètò ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ pé òun ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe o èyí kọ́ ni àkọ́kọ́. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tó kà á sí ti ìgbọ́yìn náà ní àyànfẹ́ Elédùmarè jẹ́ títí di ìgbà tàtún padà máa fún ní ìròyìn míì kó tó dìgbà náà àtẹ̀mí àtẹ̀yìn ànígbòrò àbúrú síra wa wọn kí wa pé a kú àtòrọ̀.